Ẹ kú dédé àsìkò yìí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí Ọjọ́bọ̀, Thursday, ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lórí ọ̀rọ̀ ìwọ́de àti ìfẹ̀hónúhàn End Bad Governance, ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ṣàpèjúwe ìṣàkóso Tinubu gẹ́gẹ́ bí èyí tó ti ń di ti apàṣẹwàá. Lábẹ́ rẹ̀, ó ní ó lòdì láti máa fi ọwọ́ ṣìkún òfin mú àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn tako ìnira tí wọ́n ń là kọjá. Ó fẹ́ kí ìjọba dín ìnáwó rẹ̀ kù tí kò bá sí owó nílẹ̀. Ìdájọ́ tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ pé kí wọ́n fi mílíọ̀nù 10 gba onídùúró ẹnìkọ̀ọ̀kan àwọn olùfẹ̀hónúhàn ti le jù. Amnesty International ní ìjọba mọ̀ọ́mọ̀ mú ìlànà gbígba onídùúró àwọn olùfẹ̀hónúhàn náà le tó bẹ́ẹ̀ ni kí wọ́n lè pẹ́ láhàámọ́. Látàrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo, ìdí rèé tí ẹgbẹ́ òṣèlú PDP kò fi ní yọjú síbi ètò àti buwọ́lu ìwé àjọṣepọ̀ àlàáfíà. Lábẹ́ rẹ̀, ẹ kó àwọn ìsọ̀mọ̀gbé Wike tí wọ́n kó lọ sí ìpínlẹ̀ Edo gẹ́gẹ́ bí INEC àti REC, ẹgbẹ́ òṣèlú PDP ló pariwo síta bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn alágbàtà epo àti àwọn ilé-iṣẹ́ ìfọpo lórílẹ̀-èdè yìí ti pè fún àyọkúrò owó ìrànwọ́ orí epo pátápátá. Ẹ mú Peter Obi, Yesufu àti Afẹ́nifẹ́re lórí ìnáwó ìpolongo ìbò. Ẹgbẹ́ òṣèlú Labour rọ àjọ EFCC bẹ́ẹ̀. Àjọ EFCC ti gbẹ́sẹ̀ lé mílíọ̀nù lọ́nà 2,500 náírà nínú àpò òṣùwọ̀n tó sopọ̀ mọ́ àwọn ojú òpó crypto kan. Iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè yìí ti ṣàgbékalẹ̀ ikọ̀ tí yóò máa gbógun ti ìwà jíjí epo gbé lórílẹ̀-èdè yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kò dín ní 400 tí wọ́n lé padà láti orílẹ̀-èdè United Arab Emirates ti gúnlẹ̀ sí ìlú Àbújá. Ilé-iṣẹ́ ààrẹ àti ilé-ìgbìmọ̀ aṣòfin ti ṣàgbékalẹ̀ àwọn ìgbésẹ̀ tí wọn yóò tọ̀ láti ṣe ìtọ́jú àwọn tí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ṣọṣẹ́ fún ní Màdúgùrí. Ìròyìn eré ìdárayá, orílẹ̀-èdè Nàìjíríà yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Black Stars orílẹ̀-èdè Ghana nínú ìdíje láti yan yọ sínú ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀. Ẹ̀ka àwọn ìròyìn yìí lákàgbádùn síwájú sí nínú ìwé ìròyìn The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.